tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa lónìí lójú ìwòran yín ẹ rí i pé ó ti tójọ́ méjì síjọ́ mẹ́ta tá a ti dé ọ̀dọ̀ màmá wa prophetess Afọláṣadé Ọ̀ṣuntólú bàbá màmá orí òkè Just as God tó jẹ́ pé lọ́dọ̀ wọn láti máa wà ń béèrè bí nǹkan bá rú wa lójú tí wọ́n sì máa ń yànnà náà pàápàá jùlọ lórí ohun tí Ọlọ́run bá bá wọn sọ. Bẹ́ẹ̀ bá gbàgbé bá a bá sì gbàgbé ẹ̀já rárá wa létí ìdí àti túmọ̀ tá a ṣe wà ń bí lónìí ni àwọn àsọtẹ́lẹ̀ kan tí bàbá yìí ti sọ ní nǹkan bí oṣù kọkànlá ọdún tó kọjá sí oṣù kejìlá ni wọ́n sọ̀rọ̀ kan pé àwọn rí i pé àwọn jagunjagun Nàìjíríà àwọn kan kó wọn lẹ́rú sì bà wọ́n wípé àwọn jagunjagun yìí àwọn kan wá bí àwọn Boko Haram bandit àbí nǹkan kan wọ́n kó àwọn ará bíi lẹ́rú pé ṣó ṣeé ṣe kí àwọn èèyàn ordinary èèyàn kan kọ́kàn ṣàdédé wá kó jagunjagun ìlú lẹ́rú pé ká gbàdúrà fún wọn o kíjọba ó sì mójútó wọn kó dì wọ́n lámùrè. Ṣé bẹ́ẹ̀ gbàgbé pé láìpẹ́ yìí bí ìgbà tí èèyàn kó àwọn bí ìgbà tí èèyàn mú adìẹ tó sọ sínú àgò bẹ́ẹ̀ làwọn agbésùmọ̀mí àwọn Fúlàní dáradára yìí tí wọ́n lọ kó àwọn ọmọ ogun wa. Wọ́n sì ti sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ bí ó máa ṣẹlẹ̀ táwọn èèyàn máa wá tí wọ́n kàn ṣàdédé ya wọ ìlú kan tí wọ́n á pa àwọn èèyàn. Ó ṣẹlẹ̀ ní Benue, ó ṣẹlẹ̀ l'Enugu, ó ṣẹlẹ̀ ní Èkìtì, Oǹdó nílẹ̀ Yorùbá tiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkún omi ń kọ́ àgbáyámúyámì, iná ń kọ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ ibi lọ́pọ̀lọpọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Plane crash màmá ti sọ àwọn ọ̀rọ̀ yìí ọjọ́ ti pẹ́ tí wọ́n sì sọ pé yóò ṣẹlẹ̀ láàrin oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà. Ìdí nìyí táwa náà fi tó wá gbéra pé níbo la wá ń lọ báyìí. Wọ́n sì sọ nípa orílẹ̀-èdè Yorùbá tá à ń polongo ẹ̀ tá à ń para rẹ̀ pé a fẹ́ ohun tí Ọlọ́run sọ. Ìdí àti túmọ̀ rèé tá a fi ní ká tún wá lónìí pé tó ká tún wá béèrè lọ́wọ́ màmá pàápàá lásìkò tí Yorùbá ń ṣe rally lọ́wọ́ tá a pè ní pre-rally tí à ń prepare fún ojúlówó ẹ̀. Ìdí nìyí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá wa pín ètò yìí ẹ sì láǹfààní àti pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti bá wọn sọ̀rọ̀ láti pè wọ́n pé màmá nǹkan báyìí lèmi ń dojú kọ ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kò ní já okulẹ̀ tó o bá ti fi lọ Ọlọ́run wọn. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ń lọ tààrà sọ́dọ̀ màmá wa prophetess Afọláṣadé Ọ̀ṣuntólú. Màmá ẹ kú dédé àsìkò yìí. Praise the Lord. Hallelujah. Olúwa kó ràn wá lọ́wọ́. Àmín. Ní agbára Ọlọ́run á jẹ èrè orílẹ̀-èdè náà. Àmín Jésù. A ò ní sọnù nínú rẹ̀. Àmín o. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ìjẹ Jésù. Àmín. Ẹ̀mí mi máa dúpẹ́ lọ́wọ́ yín. Àṣẹ lọ́ba gbẹ̀ngà. Olúwa ṣeun. Ọba tó jẹ́ kọjọ́ òní ṣe é ṣe. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Bàbá wa tí ń bẹ lọ́run a fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ rẹ torí pé ọ̀rọ̀ rẹ ò yí padà. Olúwa máa bá wa lọ. Àmín. Gbogbo ohun tá a fẹ́ sọ lónìí jẹ́ kó tẹnu rẹ jáde wá. Àmín Jésù. Ọ̀rọ̀ tó ti sọ fún wa Ọlọ́run fi àṣẹ oore ọ̀fẹ́ sí i. Àmín. Ká lè máa yàn ọ́ lógo. Àmín. Wá bá wa gba ọmọ Yorùbá là. Àmín. Kó lọ́wọ́ ikú ìpakúpa. Àmín. Ààbò rẹ kó dájú lórí wa. Àmín Ní Jésù. gbogbo ọmọ Yorùbá nílé lóko nírìn àjò kó má ṣe bá wọn kúkú ìpakúpa. Àmín. Olúwa dáwọ́ ogun dúró. Àmín o. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ òní. Ọlọ́run ṣeun. Ògo Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ọlọ́run fi ìran hàn mí lórí ọ̀rọ̀ Yorùbá yìí, Yorùbá nation. Torí pé mo ò yé gbàdúrà lórí ẹ̀. Ojoojúmọ́ ni mò ń gbàdúrà pé Olúwa lóòótọ́ náà sọ pé a máa gbọ́ ikú lọ́tún ikú lósì
ṣùgbọ́n kò tọ́ kí a wá máa wo ara wa báyìí kán dẹ̀ máa pa àwọn èèyàn. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ lọ́rùn á máa ronú. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, ó yẹ kí Ọlọ́run ti dáwọ́ ogun ìdúró fún wa nítorí pé mò ń gba àdúrà. Olúwa sọ fún mi, ó ní wò ó, ó ní gudugbẹ máa já o. Gudugbẹ máa já. Bẹ́ẹ̀ ni gudugbẹ ó ló máa já. Níwájú Olúwa àtẹ èèyàn, Olúwa fi ara hàn mí. Bàbá yẹn ní gudugbẹ máa já. Bó ṣe sọ tán báyìí mi ò dẹ̀ rí mọ́. Mo wá kúnlẹ̀ mò ń gbàdúrà. Gudugbẹ wo ló tún fẹ́ já? Ẹ̀mí ọ̀run sọ fún mi wípé bí bàbá Tinubu ò bá ṣetán láti tú àwọn ọmọ Yorùbá sílẹ̀, pé gudugbẹ máa já o. Gudugbẹ máa já. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni mo ní kí n tún padà wá sọ fún yín wípé ọ̀rọ̀ Ọlọ́run kan kò ní lọ kó má ṣẹ. Bẹ́ẹ̀ ni. Nínú ìwé Àìsáyà 55:11. Àìsáyà orí 45 ẹsẹ̀ 11. Ó ní ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ìyè ni. Bẹ́ẹ̀ ni. Ó ní kì yóò padà sí mi lẹ́nu bí kò sí kó jáde lọ ṣiṣẹ́ tí mo rán. Ọ̀rọ̀ tí Ọlọ́run ń rán sí orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ ìyè ni fún ẹni tó bá gbọ́ràn. Bẹ́ẹ̀. Bíbélì dẹ̀ sọ fún wa níwèé 1 Samuel 15:15. Ó sọ fún wa pé ìgbọràn sàn ju ẹbọ rírú. Ìfetísílẹ̀ ó sàn ju ọrẹ àgbò lọ. Gbogbo ọ̀rọ̀ tí Olúwa sì ń bá bàbá sọ, bàbá kọtí ikún sí ni o. Pé kò gbọ́. Bàbá ò gbọ́ o, kò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn fún èmi gangan tí mo jókòó yìí, nítorí pé bàbá yìí ti ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ wọ́n, ṣùgbọ́n kò ní dáa kán fi nǹkan tí ò dáa parí ẹ̀. Téèyàn bá bẹ̀rẹ̀ iṣẹ́, ó mọ̀ ń parí ẹ̀ sí rere kí gbogbo àgbáyé lè mọ̀ pé mo ṣe wọ̀n tí mo lè ṣe. Bàbá ló wá di ẹni tí gbogbo ayé ń pariwo pé kò ṣe dáadáa, wọ́n ń pààyàn. Bàbá ò kọ́ tí ikún sí o. Olúwa dẹ̀ ní kí n sọ fún wọn pé kò sí àtúnṣe kankan lórí Nàìjíríà mọ́ o. Ìyẹn bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí n sọ fún bàbá Tinubu pé kò sí àtúnṣe kankan lórí Nàìjíríà mọ́ o. Nàìjíríà ti kú o. Bàbá ń rò pé òun lè tún ṣe ni. Ohun tó Ọlọ́run ti fi ààyè gba Sátánì láti pa Nàìjíríà. Nítorí ó rí pé ibi tí wọ́n ń lọ nì pé kì í ṣe bí ìyè rárá. Ẹkún, òṣè, òun ọ̀fọ̀ ló wà nínú Nàìjíríà fún àwọn tó bá sì ń tẹ̀lé nǹkan tí Olúwa sọ ni. Kábíyèsí. Ẹ̀mí Ọlọ́run sọ pàtàkì lọ lórí gbogbo àwọn sójà, àwọn ológun tí wọ́n sì wà lábẹ́ Nàìjíríà. Mo sọ fún wọn ní last program pé kí wọ́n gbàdúrà kan sásábẹ́ Ọlọ́run fún ààbò, torí ohun tí mo rí sí wọn ni pé gbogbo àwọn ológun aṣọ ọ̀fọ̀ ni wọ́n wọ̀. Bẹ́ẹ̀ni. Mo ní gbogbo wọn wọ aṣọ ọ̀fọ̀, wọ́n dẹ̀ pọ̀, wọn ò níye o, wọ́n ti pọ̀ jù. Wọ́n pọ̀ tó pé wọ́n pọ̀ bí eṣinṣin. Gbogbo wọn pátá ni wọ́n wọ aṣọ ọ̀fọ̀ fún. Mo dẹ̀ gbàdúrà lágbára Ọlọ́run, àwọn tó bá kù nínú ológun yẹn tí wọ́n ti rò pé àwọn fẹ́ pa, Ọlọ́run á fàwọ́ ikú yẹn ya. Àmín, àmín, àmín. Ọlọ́run sọ fún yín pé wọ́n fẹ́ pa àwọn ọmọ ológun yẹn ká má lè rí ẹnìkankan tó máa gbà wàhálà ní ilẹ̀ Yorùbá. Èrò ọkàn wọn nìyẹn, táwọn bá pa gbogbo wọn dànù, ta ló fẹ́ dìde? Ọlọ́run lòun ṣetán, òun fẹ́ dìde. Jésù lòun fẹ́ dìde sí ọ̀rọ̀ Yorùbá nígbà tí ayé sọ pé kò sí ọ̀nà mọ́, òun fẹ́ la ọ̀nà àbáyọ. Òun ni ọ̀rọ̀ yẹn fi jáde látẹnu Ọlọ́run
ó ní mo gbọ́ ohùn yẹn ni ó ní Jésù lọ sínú ayé lọ bá mi gba àwọn ọmọ Yorùbá là lọ́wọ́ ikú tó ń pani ní ìpakúpa. Ó yẹ kí a máa mọ̀ wípé àkọsílẹ̀ Ọlọ́run ní Yorùbá nation. Gbogbo ẹ̀dá ènìyàn tó bá dẹ̀ wọbẹ̀ pẹ̀lú iyèméjì, inú méjì àbí Júdásì, àṣírí gbogbo wọn ló máa tú débi pé ìtìjú máa dé bá wọn nítorí pé ilẹ̀ Síónì ni. Olúwa sọ fún mi wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Fúlàní o, Olúwa ló sọ bẹ́ẹ̀. Ó ní àwọn olóṣèlú ni wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá nítorí ojú kòkòrò owó táwọn yẹn fi bẹ̀ wọ́n kán bá lè gba ilẹ̀ wa. Olúwa sọ pé ilẹ̀ Yorùbá àkọ́kọ́, Yorùbá gidi, Yorùbá àtàtà, òun ni àkọ́kọ́. Ilẹ̀ Yorùbá gangan ni ibi tí orísun ti ń jáde. Orísun àwọn ilẹ̀ tó kù wọ́n gbọ́dọ̀ foríbalẹ̀ fún ilẹ̀ Yorùbá kán tó lè ṣe rere. Torí pé wọ́n kọ̀yìn sí ilẹ̀ Yorùbá ní alálẹ̀ ṣe ń bínú sí wọn. Tí bàbá Tinubu ò bá kọ̀yìn sí ilẹ̀ Yorùbá, ìbá ṣe àṣeyọrí. Torí pé ó kọ̀yìn sí ilẹ̀ Yorùbá làwọn alálẹ̀ ṣe bínú, wọ́n wá yí gbogbo ẹ̀dá mọ́ lọ́wọ́ tí kò ṣeé ṣe mọ́. Ohun tó wà nínú ayé bàbá Tinubu sí ni wípé tó bá fẹ́ ṣe àṣeyọrí fún ohun tó fẹ́ ṣe, ó padà sílẹ̀ Yorùbá. Tí bàbá ò bá padà sí ilẹ̀ Yorùbá, kò sí àṣeyọrí kan fún mọ́, l'Olúwa sọ. Á kàn dàbẹ́ ni pé èèyàn ń sá eré lé mọ́tò, kò bá mọ́tò yìí, ó wá ń fẹsẹ̀ rìn. Ibi tó dẹ̀ ń lọ jìnnà, kò dẹ̀ mọ ìgbà tó máa débẹ̀. Kò dẹ̀ tó mọ̀ bóyá lójú ọ̀nà yẹn, bóyá òun máa débi tó ń lọ àbò òun ò ní débẹ̀ rárá. Nǹkan tẹ́mi Ọlọ́run sọ ni pé kó rántí ọ̀run. Olúwa ló ní ìgbà àti àkókò, ìṣẹ́jú kan ló pín kú sí yẹ. Nítorí náà ó sọ wípé ìrìn àjò tí bàbá ń rìn, bí ẹ̀mí Ọlọ́run sọ pé wrong road ni o. Ọ̀nà tí ò tọ́. Ọ̀nà tí ò tọ́ ni bàbá Tinubu gbà o. Wọ́n dẹ̀ ṣì bàbá lọ́nà ni o. Torí pé ohun tí bàbá sọ tẹ́lẹ̀ ó ní pé Yorùbá nìkan ni òun fẹ́ ṣe. Lórí ìrìn àjò Yorùbá lòun fẹ́ rìn sí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé bàbá tí wọ́n jọ ń rìnrìn àjò láàrin àwọn ẹgbẹ́ wọn, àwọn náà yí ọkàn bàbá padà torí pé wọ́n ti sọ̀rọ̀ nípa iyebíye àlùmọ́nì kan tó ń fẹ́ kó fún bàbá tí bàbá bá lè gbà fáwọn káwọn gbalẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó ní bàbá ṣe gbà. Wọ́n ní Olúwa ní ká wá sọ fún ohun ayé yìí ó máa báyé lọ. Bẹ́ẹ̀ni. Òun lè mófo ni, kò sí nǹkan kan nínú rẹ̀. Bẹ́ẹ̀ni. Ohun tó wà ńbẹ̀ ni pé kí bàbá gbọ́ràn. Ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ. Kò tí ì pẹ́ jù o. Láàárín ìṣẹ́jú kan, bàbá sì lè sáìn fún ilẹ̀ Yorùbá kó dẹ̀ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Bàbá sì lè sáìn fún ilẹ̀ Yorùbá k'Ọlọ́run dẹ̀ kó dá gbogbo ìṣòro tó wà lórí ilẹ̀ yìí kó dá padà, kó sọ dayọ̀ fún. Torí pé ní ipò tí bàbá wà lọ́wọ́lọ́wọ́, bàbá ò ní ìfọ̀kànbalẹ̀ o. Olúwa lòun wà ńbẹ̀. Jésù ní I am the Lord of peace. Tí bàbá bá fẹ́ ìfọ̀kànbalẹ̀, kó padà sí Yorùbá nation, kó ba lè ní àlàáfíà. Ìyẹn kọjá lọ. Ẹ̀mí Ọlọ́run fi hàn mí
ní òru ọjọ́ kan nínú oṣù yìí ó ní mo rí bàbá yẹn wà ní agbede méjì ayé àti ọ̀run ó ń lọ ó ní bá mi sọ fún àwọn ọmọ Síónì ní ilẹ̀ Yorùbá pé ogun tí àwọn ń rí nì wọn kì yóò rí mọ́. hallelujah. ó ní mo sì ń lọ láti pín Òkun Pupa níyà bí mo ṣe gbọ́ ó ní rántí o ṣé o rántí wípé Mósè nígbà tó wà ní ayé Ọlọ́run rán sí Fáráò kò sọ fún wípé fi àwọn ènìyàn mi sílẹ̀ kí wọ́n lọ sinmi ó ní Fáráò kọ̀ ó ní ìgbà tí Fáráò máa fi dáhùn sí nígbà tí ìjìyà yẹn pọ̀ torí ìnira gan ìgbà yẹn ló ní káwọn ọmọ Ísírẹ́lì máa lọ nígbà tí pọ́njú dé fún tí gbogbo nǹkan dojú dé fún tó nǹkan ò ní ìsinmi nínú ilé ẹ̀ Olúwa rìlíìsì àwọn ọmọ Ísírẹ́lì pé kán máa lọ oníṣẹ́ mọ̀ pé ẹ̀mí àìgbọràn yẹn tún balẹ̀ ó rò pé sáwọn táwọn kó lẹ́rú yìí wọ́n wá fẹ́ bọ́ kó lọ́wọ́ àwọn ò ní gbà ẹ̀mí ìparun bẹ́ẹ̀ ni ó ní bó ṣe yarí nìyẹn ló bá tún kó gbogbo àwọn ológun ó ní ẹ tẹ̀lé wọn gbogbo wọn tẹ́ bá ti rí múnú ẹ pa wọ́n Olúwa sọ fún mi wípé àwọn tí ènìyàn máa ń rò nígbà míì pé òun lágbára tí ò dẹ̀ fi tọlọ́run ṣe ó ní agbára rẹ̀ asán nígbà tí Ọlọ́run bá máa fọwọ́ agbára hàn nígbà tí Ọlọ́run fi fọwọ́ agbára nígbà tó fi hàn Sọ́ọ̀lù kí ló ṣe ó jẹ koríko ni Olúwa ní kí n sọ fún wípé kó rántí ìgbà yí àwọn ọmọ Ísírẹ́lì àkókò náà ló tún padà yìí àkókò àwọn ọmọ Ísírẹ́lì ló padà dé yìí àwọn tí a kó lé lọ́wọ́ pé kó ṣètọ́jú wọ́n sọ wọ́n di ẹrú wọ́n pa wọ́n nípa àyà Olúwa ní sọ fún pé òun ò lè ṣe iṣẹ́ ọjọ́ 6 tóun sinmi ní ọjọ́ 7 kóun wá wo àwọn iṣẹ́ ọwọ́ òun kan máa pa wọ́n o ó ní kó padà kúrò nínú àwọn ìrìn àjò yẹn kó padà síbi ìyè kó tọ́jú àwọn tí ayé ń pa kó kúrò lójú ọ̀nà tó wà yẹn kó gba àwọn ọmọ Yorùbá là nítorí pé ó ní nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tó kù dẹ̀ kan dé Òkun Pupa òun ti sọ fún Mósè kí ló wà lọ́wọ́ ẹ̀ ọlọ́pàá ni ó ní nà sí ojú òkun yẹn ó ló nà sójú òkun láwọn Ísírẹ́lì kọjá lọ ṣé ẹ mọ̀ wípé àwọn aláìgbàgbọ́ Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ ó ná lé wọn títí wọlé òkun wọ́n débẹ̀ báyìí wọ́n wọ òkun tó òkun gbé wọn lọ ni o pátápátá ó ní gẹdẹgbẹ máa gbiná o òkun gbé wọn lọ ni kì í ṣe lásán o bẹ́ẹ̀ni nǹkan t'Olúwa fẹ́ ṣe sí nìyẹn o ẹlòmí máa wà nínú ilé omi máa gbé inú ilé lọ ẹlòmí máa wà nínú ilé ńlá báyìí ilé yẹn á dẹ̀ lọlẹ̀ á dẹ̀ rí mọ́ tó ti rò pé òun ti ti rò pé òun lágbára ilé máa rí tí wọn ní rí òkú àwọn ènìyàn níta ẹlòmí máa rò pé òun ní agbára ó lémi ó dé bọ́ bí olè lóru tó bá kọ̀ láti gbọ́rọ̀ Ọlọ́run nítorí náà kó bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Olúwa nípìlẹ̀ṣẹ̀ ọgbọ́n àti mẹ̀rin mímọ́ ni òye Olúwa ní gbogbo máa já tọ́lọ́run bá dẹ̀ sọ̀rọ̀ báyìí ó máa rí bẹ́ẹ̀ ni ẹ padà kúrò nínú àwọn ìrìn àjò tẹ́ ẹ rìn yìí bàbá mo wà iwájú pẹpẹ Ọlọ́run ni mo wà Olúwa ló rán mi sí yín o ẹ padà kò sọ́nà bẹ́ẹ̀ o kẹ́ bá lè rí ìyè mo lágbára òsì o mo lówó mo lè fi gbẹ̀mí mi làkọ́lé léyìí o Ọlọ́run ló ní agbára lórí ẹ̀mí torí òun ló dá ẹ̀mí yẹn kò ṣènìyàn Olúwa ní kí n sọ fún yín pé
ẹ padà ẹ ṣèfẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. Olúwa kó lè gbàdúrà yín. àmín. Lẹ́yìn Olúwa fi ìran kan hàn mí láàrin títí ọlọ́dà ni mo rí àwọn alágbára méjì kan kú ní Nàìjíríà wa yìí. nílùú Nàìjíríà yìí. kò ló ti dà tó bá tẹ̀ ti jọ́ta Yorùbá. mo rí wípé ní agbede méjì ayé àti ọ̀run wọ́n gbé wọn wọ́n láì wọ́n báyìí sí agbede méjì. láì sí ètùnú. bẹ́ẹ̀ ni wọ́n láì wọ́n ni o. mo rí èèyàn méjì gbé orí wọn níwájú bí èèyàn méjì gbé ẹsẹ̀ ẹnì kejì èèyàn méjì gbé orí ẹnì kejì tó wà nísàlẹ̀ èèyàn méjì gbé ẹsẹ̀ rẹ̀ nísàlẹ̀ wọ́n wá tẹ̀léra wọn. àwo ti lọ́nu. wọ́n gbé wọn sí pósí o aṣọ Nàìjíríà ni wọ́n fi yí wọn níwájú ọlọ́ àtẹ̀yàn aṣọ Nàìjíríà ni wọ́n fi yí wọn. nígbà tí mo wá wò títí pé kí leléyìí Olúwa ní mo ti sọ fún ẹ pé gudugbẹ máa já o ibì kan ló dẹ̀ ti máa bẹ̀rẹ̀ nígbà tí àkókò bá tó òun á máa fi hàn mí kò burú mo sá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa jọ̀ọ́ o gudugbẹ yìí o jọ̀ọ́ o ṣàṣàánú wa o. má jẹ́ ọbọ sọ́dọ̀ àwọn Yorùbá o nǹkan tí mò ń gbàdúrà lé lórí nìyẹn. àbí ká àṣùwà pé Olúwa má jẹ́ ọbọ sọ́dọ̀ Yorùbá ni mò ń gbàdúrà gbogbo ọmọ Yorùbá pátá tó ń bẹ lórílẹ̀-èdè ayé gudugbẹ yìí má jẹ́ ó já sílé wọn o. Olúwa mo ṣá gbàdúrà yẹn ìgbà tí yẹn kọjá lọ à ń ṣe night vigil lọ́wọ́ mo ní kí everybody máa gbàdúrà nípa Yorùbá nation. Olúwa fara rẹ̀ hàn a fẹ́ rí ọ kí ló kódóró gan ló fẹ́ ṣe fún wa. Olúwa bá ṣèpínyà yìí kíákíá ó ti sọ wípé Nàìjíríà ti kú kí la wá ń wá lábẹ́ ó yá fi ara rẹ̀ hàn a fẹ́ rí ọ. nígbà tí a gbàdúrà tán mo kàn ní kí n fẹ́ gbẹ́mi lélẹ̀ ń bẹ́ẹ̀ bàbá yẹn dẹ̀ farahàn mo rí bàbá yẹn ga ó wọ aṣọ sójà ó tóbi bó ṣe tóbi tó náà ló ṣe rán bùbá aṣọ sójà yẹn àkẹ́yìnsí ẹ̀ ni mo rí ó mú ọ̀já dání ọ̀já bíi òfì táwọn obìnrin máa ń lò kọ́lọ̀ mẹ́ta lọ̀já yẹn ni ó wá mú ọ̀já yẹn bíi pé ọ̀já tán ti wé ó na ọ̀já yẹn ó wá nà ó nà lọ mo wá fẹ́ ń béèrè pé kí ni ìtumọ̀ ọ̀já tí bàbá yìí wá ń nà lọ yìí ó lóun fi ṣèpìnyà láàrin Nàìjíríà àtọmọ Yorùbá ni ó lóun ti pín wọn níwájú olóun ti pín wọn ìyẹn ni pé ẹni tó bá tún lóun fẹ́ ṣe wọ́n pọ̀ ó ní wọ́n máa bá a lọ ni pé kò sí àyè fún ìsopọ̀ kankan bóun ti yọ wọ́n kúrò lóko ẹrú. Ọlọ́run ṣeun. bí wọ́n ṣe ká ìyẹn kúrò nìyẹn. lẹ́yìn yẹn ẹ̀mí yẹn ń bá mi sọ̀rọ̀ wípé tó bá tó àkókò kan àwọn olóṣèlú wọ́n máa kọjú ìjà síra wọn máa para wọn o gbogbo àwọn àgbààgbà yẹn wọ́n máa para wọn. bá wọn ara wọn. bẹ́ẹ̀ ni. tó. mo rí iná yẹn ń jò ṣé wọ́n lè fi iná sórí òrùlé sùn bí iná tó dẹ̀ ń jò lórí òrùlé wọn kò lè jẹ́ kí wọ́n gbénú ilé ibi tí wọ́n ń gbé. bẹ́ẹ̀ni. kò dẹ̀ lè gbà wọ́n láàyè láti jókòó níbi iṣẹ́ wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. bẹ́ẹ̀ni. tí èèyàn bá ti rí àmì lórí nǹkan téèyàn ń ṣe tẹ́rí pé nǹkan yìí ò yọrí ẹ jáwọ́ kúrò bẹ́ẹ̀ Olúwa ní kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ èmi Ọlọ́run ní kí n sọ fún wọn gbogbo àwọn tí wọ́n ń pa àwọn èèyàn ní ìpakúpa ẹ̀mí yẹn fi ìran kan hàn mí
a rí ẹranko yẹn tóbi níbi tó fẹ̀ tó dìdílé, ó dẹ̀ ga bẹ́ẹ̀, ìwo ẹ̀ ó ká sínú ni kò ká síta, ó dẹ̀ sá pamọ́ síbì kan. Ẹnikẹ́ni tó bá kọjá lọ tó bá ti rí wọn báyìí, ẹ bá tó mẹ́rin tó márùn-ún, ó ní ọwọ́ tó máa fi ká wọn mọ́ra, á dẹ̀ pa wọ́n. Àwọn mẹ́rin kan kàn ń bọ̀ ni from unknown place, bí wọ́n ṣe wá, wọ́n dẹ̀ yà síbi tí ẹranko yẹn wà, wọ́n dẹ̀ mú ẹranko yẹn, wọ́n fi okùn sí lọ́rùn, wọ́n dẹ̀ ń wọ nígbà tí wọ́n wọ dé àárín títì, ìkan nínú wọn dẹ̀ mú idà lápò, ó dẹ̀ bẹ́ ọrùn ẹ̀ lẹ́ẹ̀kan náà. Bó ṣe bẹ́ báyìí, ẹranko yẹn bá ní bó ṣe kú nìyẹn. Ẹnikẹ́ni tó bá ń ṣèkà ń sìn kó máa rántí Ọlọ́run o. Àkókò ìdájọ́ tó, idà olójú méjì ni o. Ẹnikẹ́ni ló lè bá o. Ó ti bá àwọn yẹn sìn, àwọn ẹranko búburú tó ń pààyàn káàkiri ní ilẹ̀ Nàìjíríà. Ìyẹn tún kọjá lọ, wọ́n á fi màálù lélẹ̀, màálù yẹn jáde síta, ó ka àwọn èèyàn káàkiri. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi hàn wípé àwọn ẹ̀dá kan dẹ̀ mú, wọ́n dẹ̀ mú bọ́n ṣe mú báyìí, wọ́n dẹ̀ fi ọ̀bẹ wọ́n fi dú lọ́rùn, wọ́n dẹ̀ pa. Ẹni bá lérò wípé òun lágbára ní ilẹ̀ Nàìjíríà, kó kágbára ẹ̀ sápò, Ọlọ́run fẹ́ ṣèdájọ́ o. Àkókò ìdájọ́ ti tó o. Ọlọ́run máa ṣèdájọ́, ó kó agbára ẹ̀ sí àpò. Àkókò ìdájọ́ ti tó o. Àwọn tí wọ́n ń du ipò gómìnà, ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún wọn pé kán má tanra wọn, kò sí nǹkan bẹ̀. Kán má torí ẹ̀ para wọn, kò sí nǹkan bẹ̀. Wọ́n rò wípé kí ni wòlíì yìí ń sọ, tara ẹ̀ ló sọ. Èmi ò sọ̀rọ̀ nínú ara, Olúwa ló ní sọ fún yín pé òfìfo ní Nàìjíríà tẹ́ gbé dání. Kí àwọn gómìnà, kí gbogbo wọn kàn padà sínú ilẹ̀ Yorùbá, kí wọ́n bá lè rọ́nà lọ. Kò sí nǹkan kan nílẹ̀ Nàìjíríà. Gbogbo ayé ń sọ síbẹ̀ ẹlẹ́gbọ́. Ó dìgbà náà kó tó yẹ o. Ó dìgbà náà kó tó yẹ ọ̀sẹ̀ pé gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà. Ọlọ́run yóò gbà wá. Àmín. A ó rí àánú gbà. Àmín. Àmín. Ìṣòro kan ṣoṣo tó dé bá àwọn ènìyàn ní ilẹ̀ Nàìjíríà ó ní àìgbọràn. Bíbélì sọ fún wa nínú ìwé Deuteronomy 28:1-2. Ó ní bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Ọlọ́run rẹ láti kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ lónìí. Ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó ní gbogbo ìbùkún yìí yóò ṣẹ sórí rẹ yóò sì bọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó ò bá gbọ́ràn kò lè jẹ èso ilẹ̀ yẹn o. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá ṣiṣẹ́ ló máa jẹ gbẹ̀yìn. Ọlọ́run má jẹ́ á rí. Ó ṣe pàtàkì kí wọ́n jáwọ́. Ọlọ́run yóò gbà wá là. Àmín. Yóò ṣàánú fún wa. Àmín o. Ọkàn wa á balẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ohun tí ẹ̀mí Ọlọ́run tún fi hàn mí, òun ni nípa bàbá Akíntóyè. Ẹ̀mí Ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé Ọlọ́run ló rán bàbá láti lọ ṣiṣẹ́ yẹn. Pé kó lọ gba àwọn ọmọ Yorùbá là kúrò lọ́wọ́ ikú tó pa wọ́n. Kó gbà wọ́n kúrò lọ́wọ́ òkú ẹrú. Dídébẹ̀ tí bàbá sì débẹ̀, wọ́n ti kọ́kọ́ fẹ́ lé bàbá kúrò ńbẹ̀ pẹ̀lú ìbínú. Wọ́n fẹ́ kí bàbá kúrò ńbẹ̀ kó bínú, wọ́n bu, wọ́n sọ̀rọ̀ sí i. Ọ̀rọ̀ tó yẹ kán sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n sọ sí bàbá yẹn. Wọ́n fi ìríra, wọ́n fi ń yí bàbá yẹn lára.
Olóní sọ fún bàbá yẹn pé ẹni tó máa dá ọ̀pọ̀ ènìyàn tó máa kó wọn jẹ tó fẹ́ gbàyàn sílẹ̀, ṣe mọ̀ wípé àwọn ọ̀tá máa wà lọ́tún lósì tí wọ́n máa wá ọ̀nà láti jẹ́ pé kí wọ́n fi ọ̀rọ̀ búburúkú kán fi rékò rẹ̀ kó má bàa lè ṣe nǹkan tó ń ṣe yẹn mọ́. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún bàbá kó má bínú o, ó máa rí bínú o, ó máa rí ọ̀rọ̀ o, wọ́n á sọ̀sọ́kùsọ sí o, gbogbo nǹkan tó yẹ kí bàbá fetí gbọ́ máa gbọ́ o. Ṣùgbọ́n bàbá, ọjà tẹ́ ń lọ yẹn gangan ibẹ̀ ni kẹ́ fojú sí. Nǹkan tẹ́ fẹ́ lọ rà lọ́jà yẹn òun náà ni pé ìràpadà àwọn ọmọ Yorùbá, ibẹ̀ yẹn ni kẹ́ kọjú sí. Ẹ má kọjú síbi kankan o. Olúwa sọ fún mi pé ààbò wà lórí yín, kóun á pa yín mọ́. Olóhun á dáàbò bò yín, Olóhun á ṣe àpáta ayé yín, pé kò sí nǹkan tí ẹ̀dá kan lè ṣe fún yín, òun máa gbà yín là, nítorí pé iṣẹ́ tẹ́ ń ṣe iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ tẹ́ ń ṣe yìí inú Ọlọ́run dùn sí, nítorí pé ó mú yín láàárín ọ̀pọ̀ ènìyàn láti jáde síta kẹ́ bá lè ní ògo ní ọ̀run. Torí pé ògo ìjọba Ọlọ́run lélẹ́yìí. Iṣẹ́ tẹ́ ń ṣe máa fàyà àti ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́. Ẹni tó bá forí ti dòpin ló máa rí gbàlà. Ẹ má bẹ̀rù nítorí ìdílé yín, Olúwa lóhun dì yín mú pẹ̀lú àwọn ìdílé yín. Wọ́n tún fi hàn mí pé Chief Olóyè Sunday Igboho, Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún pé má bẹ̀rù o, nítorí Jésù ni ajagun ṣẹ́gun òde ọ̀run fún àwọn ọmọ rẹ̀ tó ń sìn láì fòyà. Jésù ló ń dúró tì í bí akọni ẹlẹ́rù. Ó ní agbára ẹ̀kọ́ ló ń fi ń ṣiṣẹ́ o, agbára Ọlọ́run ló ń fi ń dáàbò bò o. Wọ́n lè máa rò wípé bóyá alágbára kan ni o, ṣùgbọ́n ó ní ìpè oníkálukú yàtọ̀ o. Ìpè tí Ọlọ́run pè láti kékeré ó ní wọ́n ti lò ó, tán ti lò ó fún ògo Ọlọ́run, pé òun ló máa gba àwọn ọmọ Yorùbá là. Ó dẹ̀ ti ń ṣe ìgbàlà ti pẹ́, kì í ṣèní kì í ṣàná. Bẹ́ẹ̀ni o. Iṣẹ́ ìgbàlà lọ́lọ́run mọ̀. Wọ́n ní kó má bẹ̀rù o, kò sí nǹkan kan. Wọ́n ní wò ó, gbogbo àwọn tí wọ́n jẹ ní owó tí wọ́n san, tí wọ́n bá san owó ẹ̀ padà, Olúwa sọ pé ó máa fi wọ́n ṣẹ̀sín. Ọbẹ̀ ta o. Wọ́n ní kó má wẹ̀yìn rárá, nítorí pé Olúwa ló máa ń gba ẹ̀tọ́ ẹni fún ni. Olúwa ló máa gbẹ̀tọ́ ẹ̀ fún. Pé àwọn tí wọ́n kọ̀ tí wọ́n dojú òfin bolẹ̀, ó lóun máa ṣèpìyà láàrin wọn. Pé àárín àwọn tó dojú òfin bolẹ̀ tán ní kán má sanwó, pé àárín wọn máa dàrú. Pé láìpẹ́ láì jìnnà náà máa rí pé òun lọ́lọ́run. Pé tó bá yá wọ́n máa pè ó, wọ́n ní kó máa bọ̀ nílé. Ó máa ní àkókò tó máa wálé, kì í ṣe é sí. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti dáná sílẹ̀. Iná wọn ò lè mú o. Kò dẹ̀ sí nǹkan tán lè ṣe sí. Nítorí pé agbára Dáfídì nǹkan ṣé kò ju Gòláyátì lọ ni. Bí Gòláyátì ṣe fi ara rẹ̀ ṣe iṣẹ́ tó fi ṣe agbára, pẹ́pẹ́ ìwúrin ló máa ń wọ̀. Tó rí Dáfídì tó sọ pé Dáfídì, ìwọ ọmọ kékeré, ìwọ ló fẹ́ kọjú ìjà sí mi, ìwọ kẹ̀. Ìka kan pa báyìí ni màá fi gbé ẹ sánlẹ̀, màá fi pa ẹ́. Dáfídì sọ wípé ó ní Ọlọ́run Dáfídì yóò gbà mí lọ́wọ́ Gòláyátì. Ìyẹn ni wípé ìran àwọn Dáfídì ni òun. Nítorí náà bí Dáfídì bó ṣe ṣẹ́gun Gòláyátì, l'Olúwa sọ pé Sunday Igboho ó máa ṣẹ́gun Gòláyátì. Àwọn ọ̀tá àrìn àjò ẹ̀. Ó máa ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀. Gbogbo ọ̀tá tó wà nínú àjò ẹ̀ pátápátá ó máa borí wọn. Àmín. Mo dẹ̀ rí wípé ìgbẹ̀yìn báyìí ó jó ijó ìṣẹ́gun ni.
ó yayọ̀ ṣẹ́gun nígbẹ̀yìn torí pé kò sóhun tó ní ìbẹ̀rẹ̀ tí kì í lópin. bẹ́ẹ̀ ni. kó má wo ogun tó ń ṣẹlẹ̀ o nítorí pé kò ń ṣe nǹkan tó easy láti gba odidi orílẹ̀-èdè. ó ní ìrìn àjò tó rìn lọ́wọ́ yìí ṣùgbọ́n ó máa débẹ̀. àmín. lórúkọ Jésù yóò dára fún wa. àmín Jésù. àánú Ọlọ́run yóò máa bá wa gbé. àmín. Olúwa sọ fún mi wípé kí n sọ fún Chief Sunday Igboho kó má bínú o. àwọn èèyàn máa sọ̀rọ̀ òdì wọ́n máa sọ̀rọ̀ kò bá kù gbé sí i kó má wo bẹ́ẹ̀ wọ́n sọ yẹn dáadáa. pé láàárín àwọn tán dẹ̀jọ́ ń ṣiṣẹ́ yìí kó má bínú o kó má jà o torí pé wọ́n ń dá iná sáàárín wọn báyìí o bẹ́ẹ̀ ni pé kí gbogbo ẹ̀ dàrú ló ṣe wọn o ṣùgbọ́n Ọlọ́run tó ti gbé ilẹ̀ Yorùbá dúró kò ní gbà fún wọn o. àmín. torí pé Olúwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ ti parí ẹ̀. pé àkókò tó ń bọ̀ yìí àwọn tí wọ́n ṣègbàyàwó fún wọn gan àwọn gan fúnrara wọn nísìn wọ́n ti ṣetán láti ya Nàìjíríà àti Yorùbá land. ọ̀dà Olúwa ṣe. mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ ìyànjú kan lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí Olúwa sọ jáde wọ́n ní kí n sọ fún aráyé nípa ìgbọràn. ọ̀rọ̀ náà nìyí tí a bá lọ sínú ìwé Sámúẹ́lì àkọ́kọ́ orí 15 ẹsẹ̀ 15 ó sọ fún wa wípé ìgbọràn sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. tí a bá gbọ́ràn sí Ọlọ́run inú Ọlọ́run á máa dùn Ọlọ́run fúnra ẹ̀ ló máa ṣiṣẹ́ fún wa kò ní lè sí wàhálà. àìgbọ́ràn ló wá fa ogun tó wà ní Nàìjíríà. tí àwọn olórí wa bá gbọ́ràn sọ́lọ́run lẹ́nu àwa tá à ń tẹ̀lé wọn lẹ́yìn a lè dààmú rárá kò ní sí ogun láàrin wa. nítorí náà Olúwa ní kí a fi ọ̀rọ̀ yìí ṣe ìyànjú fún gbogbo ènìyàn tí mo dẹ̀ fẹ́ sọ ní òyìnbó. ẹ sọ. The spirit of disobedience is a force that serves distress. And it has destroyed many lives. When Satan cannot stop you from believing God, he will want to push you to disobey God. Bí Sátánì ò bá lè dá wa dúró láti gba tọlọ́run bí tó bá yẹ kó ti try gbogbo agbára torí pé ẹ sì ń sin Ọlọ́run ẹlẹ́yìn gbàdúrà orúkọ Jésù Allahu Akbar gbogbo ẹ̀ táwọn oníṣẹ̀ṣe tí gbogbo wọn ń gbàdúrà tó bá ti rí wípé ọ̀nà tí ẹ̀ ń gbà yẹn kò ní jẹ́ kí òun ṣe iṣẹ́ òun láṣẹ pé ohun tó máa ṣe ni pé á tì onítọ̀hún yẹn láti lòdì sọ́lọ́run. ó ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí sí bàbá Tinubu ó ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ Nàìjíríà ó ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn aláṣẹ tó wà káàkiri àtàwọn ọba wọ́n kẹ̀yìn sọ́lọ́run o torí pé wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run wọn owó lẹ́fìbọ̀dì ń lè pàǹsì tán bá ti lè gbowó wá ó ti tán àní jẹjẹkújẹ àmín èèyàn àní kúkú owó àmín Ọlọ́run á gbàdúrà fún wa àmín ó lọ sọ fún wa ó ní so that your faith in God becomes useless and irrelevant. nígbà tí a bá gbọ́ràn sọ́lọ́run mọ́ ìgbàgbọ́ wa ńkọ́ ó já sí asán ìgbàgbọ́ ó já sí asán ẹni tó gbọ́ràn sọ́lọ́run Ọlọ́run ló nípò Ọlọ́run ló máa gbéyàn dépò bẹ́ẹ̀ni tí ẹ bá wá gbọ́ràn sí Ọlọ́run tó gbéyàn dépò yẹn kí ló máa ṣe ó máa disgrace onítọ̀hún bẹ́ẹ̀ni á dójútì gbogbo nǹkan tó bá ṣe ò ní ṣe é ṣe mọ́ ìgbàgbọ́ ẹ̀ lórí gbogbo nǹkan tó ń fẹ́ ṣe yẹn kò wá ní bọ́ sí ìyẹn ni pé tó bá pẹ́ nínú Ọlọ́run ló gbàgbọ́ pé Ọlọ́run ló máa ṣe gbogbo nǹkan yẹn á ti létò ẹ sọ fún bàbá Tinubu kó padà sí Yorùbá nation ó dẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run àdúrà ló lè fi ṣe
Ọlọ́run ló lè gbà. Owó tó ní ò lè gbà. Kò sí, owó yẹn ò lè gbà. Owó, Ọlọ́run máa ń render owó useless. Tẹ́pẹ́ ni tó ní owó yẹn á disgrace ẹ̀ débi pé owó ò ní jẹ́ nǹkan kan mọ́. Tó bá ṣèfẹ́ Ọlọ́run. Bí ikú bá dé ńkọ́? Bí ikú bá dé, ṣé bàbá Abíọ́lá nígbà tó wà láyé, ṣé bí wòlíì kan ló lọ jíṣẹ́ fún ní Ògùn State? Wòlíì yẹn lọ bá bàbá Abíọ́lá náà. Ó ní bàbá, Olúwa sọ wípé kẹ́ ẹ fi kòkòrò ajẹnirunbú. Ẹ wo bí bàbá Abíọ́lá ṣe lówó tó. Abíọ́lá dá lóhùn, ó ní kòkòrò ajẹnirun. Ó ní tí kòkòrò yẹn bá wọnú owó òun, ó yóò jẹ yóò tún kú sínú ẹ̀. Hallelujah. Ẹ wá rí wípé ó kọ́ gbogbo ẹ̀dá ènìyàn lọ́gbọ́n. Ẹ má gbọ́kànlé pé mo lówó, mo lọ́lá, mo ní ohun gbogbo, mo lóògùn, kò sí nǹkan tí mi ò lè ṣe. Mo lè fowó rẹ̀mí mi, mo lè sọ kó Ọlọ́run á wá rẹ́dọ̀ owó yẹn useless tí ò ní wúlò. Ó dá sẹ́ lè fowó rẹ̀mí ni. Owó ò ṣe é fi rẹ̀mí, tásìkò ikú bá ti dó, kò sẹ́ni tó lè dá dúró. Nítorí náà ni pé ká ṣàìgbọ́ràn yẹn ó máa ń ba ìpéyàn jẹ́ níwájú Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. When the spirit of disobedience enter into your life, you will lose your Eden. Tí ẹ̀mí àìgbọ́ràn bá wọnú ayé ènìyàn, á ju Eden rẹ̀ nù. Ní ìgbà tí Ádámù àti Éfà tọ́lọ́run gbé wọn sí ipò, tí Ọlọ́run máa wá bá wọn láràárọ̀ pé how are you? Báwo ni? Ẹ pẹ̀lẹ́ o, àlàáfíà ni fún yín o. Ọjọ́ tó Olúwa sọ fún wọn wípé ẹ má jẹ èso yìí o, eléyìí ni kẹ́ jẹ, bí ni kẹ́ yà sí, bí kẹ́ má yà sí. Níjọ́ tí wọ́n ti ṣàìgbọràn sí òfin, ó lé wọn kúrò nínú ọgbà Édè. Láì sọsẹ̀. Gbogbo gbádùn tán rí wọn rí mọ́. Ìyẹn ni wípé àìgbọràn ó máa ń ba ìpéyàn jẹ́ níwájú Ọlọ́run. Kí wọ́n má bàa sọ Édẹ́nì wọn nù, ẹ sọ fún wọn kí wọ́n ṣèfẹ́ Ọlọ́run, kí wọ́n padà sí ilẹ̀ Yorùbá káwọn alálẹ̀ lè gbà fún wọn. Praise the Lord. Hallelujah. Àwọn náà ń gbọ́. Many are struggling today because of the spirit of disobedience. They know what God's word say, but the devil has moved them to go contrary to the word of God. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé ìsìn, ó ní plan oríṣiríṣi nǹkan tó ń fẹ́ ṣe ni, ní tó máa dà lọ́la, ní tó máa ṣe lọ́la ni, nítorí pé ó ti kẹ̀yìn sọ́lọ́run, gbogbo ẹ̀ ó ní ìjákulẹ̀ ni, ìjà látòkè bọ́. Ẹni tó bá dẹ̀ ti kẹ̀yìn sọ́lọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, kò sí àṣeyọrí kankan. Torí pé Bíbélì sọ fún wa, ó látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ti wà. Nínú ìwé Jòhánù orí 1 mo ti ń sọ̀rọ̀ ẹsẹ̀ 1. Ó ní àtètè kọ́ ṣe lọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà la fi dá láyé, ọ̀rọ̀ yìí nìkan ni la dá. Nítorí pé nínú ọ̀rọ̀ yìí ni ìyè wà. Bí ò bá sí ọ̀rọ̀, a lè ní ìyè. Bí ò bá sí ọ̀rọ̀ yìí, Jésù ń pè yín pé ẹ yí padà kúrò nínú àwọn ìwàkiwà yìí. Nítorí pé nígbà tá a dọ̀rọ̀ àkòdó nǹkan mọ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ kan ṣoṣo yẹn náà ni. Ọ̀rọ̀ yẹn náà ló wá padà wá, tó wá ń bá wa sọ̀rọ̀ wípé kí a yí padà ká ṣèfẹ́ Ọlọ́run. Nígbà tó Olúwa sọ pé Yorùbá nation lòun fẹ́, tẹ́yìn sọ pé Nàìjíríà ní, sẹ́yìn lè dálé ayé. Praise the Lord. Hallelujah. Now, the word of God says, when they disobey God, they will live a life of struggling. Life of struggling. Nothing. Emptiness. Torí pé àfi tọ́lọ́run bá fọwọ́ sí. Ní ó tó jẹ́ nǹkan kan. Ló tó lè jẹ́ nǹkan kan.
wọ́n kàn máa sá eré náà ni at the end of the day eré yẹn já sí asán. Nínú asán. Vain, that is vanity upon vanity, all is vanity, kò sí nǹkan kan níbẹ̀ mọ́. Kábíyèsí. The spirit of disobedience has ability to dethrone a king. The spirit of disobedience have ability to dethrone anybody, be you anything in the world. A gba àṣẹ kúrò lọ́wọ́ ẹ̀ torí pé ọba àwọn ọba tó ń fi ọba jẹ nígbà tá a bá fìyàn jọba tí ẹni tó wà lórí ipò níta lọ́ba yẹn ṣé ẹni tó fi jọba ò ní yọ nínú ipò. Yọ. Spirit of disobedience. Ayọ̀. Spirit of disobedience. It has ability to dethrone and frustrate a man. To dethrone and frustrate a man. Ṣé mọ̀ pé nígbà tí ó bá yọ lóyè tán kí ló máa ṣẹlẹ̀? Frustration bẹ̀rẹ̀. Ọkàn rẹ̀ ò ní balẹ̀. Òun gan ò ní gbádùn pé irú kí ló ń kó yìí. Kó tó dìgbà yẹn kí wọ́n yí padà kán wọnú Yorùbá nation. Nǹkan tó Olúwa sọ nìyẹn. Obedience is better than sacrifice. For rebellion is as a sin of witchcraft, iniquity and idolatry. Because you have rejected the word of God, he has also rejected you from being king. Ìyẹn ni pé nígbà tí ènìyàn bá ti kọ ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run náà máa kọ̀ ọ́ wípé kò ní jẹ́ ọba lórí ẹnikẹ́ni mọ́. Bẹ́ẹ̀. Torí pé Ọlọ́run ló jọba lórí gbogbo ayé. Only Saul lost his throne to disobedience. Disobedience and willfulness and he lose divine placement to disobedience. It's a very deadly and destructive spirit. Ṣé rí ẹ̀mí àìgbọràn yẹn ó máa ń pààyàn run ni o. Ẹ̀mí tó máa ń sọ̀yàn dòkú ni. Nítorí pé ó kọ̀ kò gbọ́ràn. Ibi tó ń lọ yẹn wọ́n sọ fún pé má gbabẹ̀ yẹn. Kò dẹ̀ mọ̀ wípé ewu wà níbẹ̀. Mo léèyàn kan tó yẹ pé ní ibi tí mo lérí àbí tí mo wà ní ọ̀nà jíjìn ibì kan wọ́n sọ fún ọkùnrin yẹn pé wá ogun ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi báyìí má gbabẹ̀ yẹn. Ó ní kí ni àwọn ọmọ aláyé làwọn kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n mọ̀ mí náà wọ́n mọ̀ mí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó gbọ́kadà ẹ̀ kọjá láàrin àwọn èèyàn yẹn ó ṣe gbé wọ́n ní yes ẹ dá dúró ó ní lọ ìwọkẹ̀ ó pẹ́ tà tí ń wá ẹ̀ náà ẹ mọ̀ kan tó ń ṣe wọ́n gbé sọ̀kalẹ̀ lórí ọ̀kadà wọ́n dẹ̀ mú àdá wọ́n dẹ̀ bẹ́ orí ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n dẹ̀ ju orí ẹ̀ sínú kànga. It's a deadly spirit ẹ̀mí tó máa ń pààyàn run ni torí pé ó lọ sọ́nà ìparun wọ́n dẹ̀ sọ pé kó má lọ bẹ̀. Ó dẹ̀ lọ agbọ́ràn ló pa lórúkọ Jésù ẹ má ìgbọràn kò ní pa wá o. Àmín. Ní bọ́ sọ́wọ́ àìgbọràn yóò sì dára fún wa. Praise the Lord. Hallelujah. It makes people commit errors and blunders. A máa ṣàṣìṣe ẹ má ìgbọràn sí Ọlọ́run á jẹ́ kó tó máa ṣàṣìṣe gbogbo nǹkan tó bá ń ṣe gbogbo èèyàn máa rí gẹ́gẹ́ bí àṣìṣe tán bá dẹ̀ sọ fún kò ní gbọ́. So àìgbọràn yẹn dẹ̀ ní ó máa bà gbogbo nǹkan tó ti jẹ́ gbogbo nǹkan tó ń tọ̀ nígà tún bàjẹ́. Lórúkọ Jésù ẹ̀mí àṣìṣe ní ilẹ̀ yìí Olúwa yóò fi bú fún wa o. Àmín o. Láti mú gbogbo wá sí ìparí ẹ bá lọ sínú ìwé Jónà orí 1 ẹsẹ̀ 1 dé 3. He disobeyed God and he was punished for it, and at the last his disobedience took him into a storm that eventually swallowed him. Ìjì tó gbé ìjì tó jà lọ́ba àgàn ìjì gbé Jónà torí pé ibi tọ́lọ́run rán ni pé Nínéfè ni kó lọ mo rẹ́ ní Tásísì Nínéfè ni wọ́n lọ
òun dẹ̀ ń sá eré lọ ọ̀nà bòmí ló ń lọ sílùú bàbá ẹ̀ torí pé Ọlọ́run sọ wípé kó lọ sí Néfè lọ sọ fún àwọn ènìyàn yẹn kán yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọ́n ń pààyàn nípakúpa wọ́n ń ṣèkà sáwọn èèyàn ohun tó ń ṣe lọ́jọ́ ìní báyìí ní orílẹ̀-èdè yìí òun náà ni wọ́n ṣe nílùú ní Néfè gbà náà tọ́lọ́run fi rán Jónà ó wá ní ìlú àwọn babaláwo ibi tí wọ́n ti ń pààyàn nípakúpa ló máa wá lọ ṣe bó fẹ́ sá lọ ni ó dẹ̀ wọnú ọkọ̀ wọ́n ní alákòóbá ni Jónà jẹ́ nínú ọkọ̀ òun fúnra rẹ̀ ló sọ fún àwọn tó wà ní ọkọ̀ pé òun lálákòóbá o òun ló ń fà tán fi ń pa yín wọ́n fẹ́ fi dojú ọkọ̀ délẹ̀ o bí ọkọ̀ yìí ṣe ń rù yìí òun gangan ló ń fà ẹ jù ú sínú omi ṣe bí fúnra rẹ̀ ló ní ẹ jù ú sómi tí ẹnikẹ́ni lè sọ̀rẹ́ńdà ẹ̀mí ẹ̀ ní ìsìn kó ní dáná ẹ pa òun torí àwọn èèyàn tó ń pa yìí kò ṣeé ṣe ìgbà tí wọ́n jù sínú omi ìsìn tẹ́já gbé ní Néfè tí ò fẹ́ lọ náà ló lọ pọ̀ sí ó pàpà lọ ṣé àwọn pé tó bá yá bàbá Tinubu sì máa padà wọ Yorùbá bẹ́ẹ̀ni tẹ́mi ẹ̀ bá ti wà tí ẹ̀mí bàbá bá wà á padà wọ Yorùbá nation torí pé àkọsílẹ̀ rẹ̀ ni wọ́n ti kọ́ lákọsílẹ̀ ó tẹ̀ ti fẹnu ẹ̀ sọ Ọlọ́run àwọn alágogo ọ̀run dẹ̀ ti lago sí pé Yorùbá lòun fẹ́ ṣe so nítorí náà gbogbo àwọn tó lè yí ọkàn wọn padà tí ò ní jẹ́ kán ṣèfẹ́ Ọlọ́run á tẹrí wọn bá lórúkọ Jésù gbogbo wa la máa rí àánú gbà ẹ̀mí àìgbọràn tó máa ń tìyàn sínú ikú ìpakúpa Olúwa yóò mú kúrò Ọlọ́run yóò ṣẹ́gun fún wa a ó dẹ̀ rí àánú gbà mo ní ìgbàgbọ́ pé lágbára Ọlọ́run á rí ìyanu Ọlọ́run lágbára Ọlọ́run gbogbo wa á gbàdúrà wípé kí ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká má ṣe rí ìbànújẹ́ lórí ẹnikẹ́ni nítorí pé ìjì kan bọ̀ wá ṣẹlẹ̀ kí oṣù yìí tó parí ó máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n ká máa gbàdúrà pé gbogbo àwọn aláìgbọràn Jésù lòun wá sáyé òun ò wá nítorí àwọn tó jẹ́ olótìtọ́ àtàwọn tó gbàgbọ́ oníṣùgbọ́n òun wá sáyé nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ ni ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n dí lójú tí wọ́n rína rí Yorùbá tí wọ́n lè fẹ́ kú ikú òjijì kọ́lọ́run rè kú lórí wọn Ọlọ́run á dẹ̀ dáríjì wọn lórúkọ Jésù á rí àánú gbà ọkàn wa balẹ̀ ibi tí Ọlọ́run gbé Yorùbá nation lọ Ọlọ́run á gbé débẹ̀ gbogbo wa lájọ máa rí ọkàn wa máa débẹ̀ Olúwa ti celebrate Yorùbá already pé kò sí nǹkan tán fẹ́ ṣe ju pé kí Yorùbá gba ife ẹ̀yẹ kí Yorùbá gba ọ̀pá ẹ̀yẹ ohun kan tó kù nísìn ni pé kí wọ́n gba ife ẹ̀yẹ Ọlọ́run dẹ̀ ti lo àwọn ènìyàn kan láti jẹ́ pé kí wọ́n dìde fún ilẹ̀ Yorùbá tí Yorùbá máa fi gba ife ẹ̀yẹ èmi dẹ̀ ní ìgbàgbọ́ pé ọ̀rọ̀ tí Ọlọ́run sọ yẹn ó ti di ṣíṣẹ mo dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá gbogbo ẹ̀gún burúkú èyí tó ń ṣiṣẹ́ kiri lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run á fi iná pa wọ́n run Ọlọ́run á run dànù nítorí ọjọ́ òní Jésù ọba àwọn ọba àti Ọlọ́run tó dá ayé àtọ̀run pẹ̀lú ẹ̀mí mímọ́ wọ́n á forí korí lónìí ọ̀rọ̀ Yorùbá máa nítumọ̀ ní agbára Ọlọ́run àwọn tó máa ṣàánú ilẹ̀ Yorùbá tí wọ́n fi máa gba èyí tí ṣe lẹ́tà ayọ̀ tó máa gba èyí tí ṣe ọ̀pá ẹ̀yẹ ní agbára lọ́wọ́ Ọlọ́run Olúwa gbé wọn dìde láìpẹ́ ní orúkọ Jésù kí oṣù kó tó parí a máa rí ìyanu Ọlọ́run torí pé nítorí Olúwa ń sọ fún mi pé nínú oṣù July yẹn ó ìyanu kan fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá mo dẹ̀ mọ̀ wípé lágbára Ọlọ́run ní ṣíṣe ohunkóhun tán bá máa ṣe lórí ọ̀rọ̀ Yorùbá a máa gba lẹ́tà ayọ̀ ògo Ọlọ́run á dẹ̀ farahàn lórúkọ Jésù yóò dára fún wa ohun tó máa múnú wa dùn nínú July yìí Ọlọ́run á ṣe fún wa lórúkọ Jésù yóò dára fún wa Jésù Olúwa wa tó ẹ̀yin èèyàn wa nínú ilé àní rújù báyìí lọ títí ìgbà míì tẹ́tù ní àǹfààní àti máa bá wọn pàdé ẹ̀rẹ́ ìbánisọ̀rọ̀ wọn òun lẹ rí yìí ẹ láǹfààní àti pè láti gbàdégbà ó dàbọ̀.